ọkọ gé ìyàwó rẹ̀ ní ọwọ́ méjèèjì nítorí ó ń fi ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ ó fi ń pe àlè. Orí mi ni ó kọ́kọ́ fẹ́ fi àdá gé, ṣùgbọ́n mo fi ọwọ́ gbà á. Ọ̀rọ̀ yìí ni ìyàwó bá àwọn ọlọ́pàá sọ. Ìyàwó ilé kan ni ó ti ń sọ ohun tó rí àti gbogbo àwọn nǹkan tó bá pàdé nínú ìdílé rẹ̀ pẹ̀lú bí ọkọ tó fẹ́ sílé bó ṣe fi ọ̀bẹ tó fi gé ọwọ́ rẹ̀ méjèèjì. Orí ni ọ̀bẹ ọ̀hún kọ́kọ́ fẹ́ gé tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ní òun fi ọwọ́ gbà á ní ọ̀bẹ ọ̀hún ló fi gé òun ní ọwọ́ méjèèjì. Arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sunday ni ó ti wà ní akóló àwọn ọlọ́pàá báyìí tó sì ń wò kọ́bọ́nkọ́bọ́ bí òkété inú ayanran látàrí wípé ó gé ọwọ́ ìyàwó rẹ̀ méjèèjì pẹ̀lú èrò wípé ìyàwó ọ̀hún ó ń fi ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ó fi ń pe àwọn àlè. Orí ibùsùn ni arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chinonso ló wà ní ilé ìwòsàn tó sì ṣàlàyé wípé ọkọ òun ni orúkọ rẹ̀ ń jẹ́ Sunday. Orí òun ló kọ́kọ́ fẹ́ gé, ṣùgbọ́n òun di ọ̀bẹ àti àdá náà mú ní ọwọ́ òun méjèèjì ló fi lọ sí i. Nígbà tó ń ṣàlàyé nípa ọkọ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday yìí, ó sọ wípé òun bí ọmọ fún Sunday, ṣùgbọ́n gbogbo ìgbà ló máa ń lu òun bí àlùbami ẹ̀wà. Ó tilẹ̀ tí máa ń lù mí tipẹ́tipẹ́. Lọ́jọ́ kan tó lù mí tó kù díẹ̀ kí òun ó dákú ni òun sá lọ sí ilé àwọn bàbá òun tí òun sì lò ọdún méjì gbáko ní ilé bàbá òun kó tó di wípé ó wá bẹ bàbá òun, tí bàbá òun àti gbogbo àwọn mọ̀lẹ́bí sì sọ wípé ó gbọ́dọ̀ san owó ìtanràn kó tó di pé òun padà sọ́dọ̀ rẹ̀. Ó ní lẹ́yìn ìgbà náà tí ó san gbogbo owó ìtanràn ni òun padà sí ilé rẹ̀. Ó ní bí òun tún ṣe débẹ̀ ni ó tún bẹ̀rẹ̀ sí ní lu òun ní ìgbájú ìgbámú tí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bá bọ̀ láti òde. Àwọn ènìyàn mi wọ́n sọ fún un wípé ó gbọ́dọ̀ san owó ìtanràn, ó sì ṣe bẹ́ẹ̀. Lọ́dún 2024 oṣù kẹsàn-án ni mo padà sí ilé rẹ̀. Lẹ́yìn ìgbà yìí ló tún bẹ̀rẹ̀ sí ní lu òun ní àlùbami ẹ̀wà. Ó ní kò gbọ́dọ̀ rí fóònù lọ́wọ́ òun. Fóònù méjì ni arábìnrin náà ṣàlàyé pé ó ti gbà ní ọwọ́ òun tó sì bà síìmù jẹ́ pẹ̀lú. Ó ní mo gbìyànjú láti ra fóònù míì mo sì fi pamọ́ fún un. Ó ní kété tó kẹ́fín fóònù ọ̀hún lọ́wọ́ òun ló fa ìbínú yọ tó sì bẹ̀rẹ̀ sí ní lu òun. Ó lu òun débi wípé inú bí ó sì tún lọ mú ọ̀bẹ tó fẹ́ fi gé òun lórí. Ọwọ́ tí mo nà sókè láti fi gba ọ̀bẹ náà ní ọwọ́ rẹ̀ méjèèjì ló fi lọ sí i. Nígbà tó rí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń fi ọ̀rọ̀ wá Sunday lẹ́nu wò, ó ṣàlàyé wípé òtítọ́ ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àti wípé orí rẹ̀ gan ni òun fẹ́ gé nítorí arábìnrin náà ó máa ń fi fóònù pe àwọn ọkùnrin tí wọ́n ń bá ní àjọṣepọ̀. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu Daniel Ndukunwe ó sọ wípé Sunday ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá tí ó sì ti ń wò kọ́ńbọ́ńkọ́ńbọ́ bí òkété inú ayanran. Bákan náà ni kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu Kanoyo Nzungwu ó sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, tí kọmíṣánná ọlọ́pàá náà sì rọ gbogbo àwọn tọkọtaya kí wọ́n má ṣe sọ ìgbéyàwó di ogun àgbáyé, bẹ́ẹ̀ kí wọ́n fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ kí wọ́n máa fi yanjú ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ìfẹ́.